A kú oríire o gbogbo ọmọ Kwara. Finally, congratulations to the whole of Kwara State. Ẹ ṣé adúpẹ́ bá a dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho o. Wọ́n ti bá wa restore peace. Wọ́n ti ní kí gbogbo àwọn ọmọ Kwara máa bọ̀ nílé o. Ọmọ Yorùbá ẹ bá a dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho. Ta ló sọ bẹ́ẹ̀? Èmi ẹ̀wẹ̀wẹ̀. Ta ń bàbá mi tí màá wá sọ bẹ́ẹ̀? Ṣùgbọ́n ṣá láyé ẹni tó bá tún ti bí aláìyá ẹ̀dá nínú ẹ̀yin tẹ̀ ń wọnú ìlú tẹ̀ ń jí àwọn èèyàn wa gbé ní bàbá láńbì báyìí nífẹ̀ẹ́ lódùn ní anywhere ní gbogbo Kwara State. Ẹni tó bá ti bí aláìyá ẹ̀dá nínú yín kó padà wá kó tún wá jí àwọn èèyàn gbé. Tó bá jẹ́ lóòótọ́ lẹ tó gbangba sùn lọ́yẹ́ ẹ bá má sá lọ, ẹ bá dúró. Kódà ọmọ Yorùbá tẹ bá rá dúró ọ̀kadà tí wọ́n páàkì kalẹ̀ tó sá lọ kọjá wọn ní ọmọ Yorùbá ẹjá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho. Eléyìí tí wọ́n ṣe yìí ó kọjá àfẹnusọ. Finally, Kwara State as a whole regained their freedom, and all the town that has been dismantled, disorganized, destroyed, burnt down by these terrorists. Our father, Dr. Chief Sunday Adeniyi Adeyemo Igboho Oòṣà. Owó baba Dami, ẹkùn ọkọ Fúlàní, àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tábà rí kaná rírí. Ọmọ Yorùbá gbogbo wa la gbọ́ less than 24 hours. Gbogbo àwọn Miyetti Allah, both home and international, wọ́n pe ẹgbẹ́ kan ní International Fulani Leaders Council Stroke Forum. Ṣẹgbọ́n mi ṣá, láti Fulani Leaders International Forum /council wọ́n ti pàṣẹ fún gbogbo àwọn ọmọ wọn tó wà nínú gbogbo wa káàkiri. Ṣé àsọ fún yín pé wọ́n dẹ wọ́n sí wa ni? Ẹni tó jó lórí Miyetti Allah all over Africa ó ti pàṣẹ, àtẹni tó tún jẹ́ olórí wọn nílẹ̀ Haúsá ó ti pàṣẹ wípé kí gbogbo àwọn Fulani elders kò pè wọ́n ní terrorists, torí ó mọ̀ pé àwọn èèyàn ń gbọ́ nǹkan tóun ń sọ, tàbí awó lè padà lù lọ́jọ́ iwájú kó lè deny pé àwọn tó ń da ẹran lòun sọ fún. Ó sọ fún àwọn ọmọ wọn tó operate ní gbogbo Kwara State. Ó ní kó má jẹ́ Kwara nìkan o, kó má jẹ́ kó tí wọ́n mọ̀ Kogi o, ẹ má dúró bẹ́ẹ̀ o. Ẹ fi gbogbo lásìkò tá a wà yìí, ṣé mọ̀ pé àwa kọ́ la wà nípò agbára, ẹ jẹ́ ká ṣe sùúrù o. Kí gbogbo yín kẹ́ vacate Kwara State lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ìtí ó bá dẹ̀ ti fílẹ̀ ẹnu nítorí ọba yòókù fà. Ta ló sọ bẹ́ẹ̀? Bàbá wọn President General gbogbo Fulani /Miyetti Allah wọ́n ti pàṣẹ lẹ́nu less than 24 hours tó lè Sunday Igboho tó wọlé sí Kwara State. Oríṣiríṣi kan ṣẹlẹ̀. Ọmọ Yorùbá kábíyèsí Elédùmarè, olóyè Sunday Igboho ṣe gudugudu méje yàyà mẹ́fà. Mo máa sọ fún yín, mo ní olóyè Sunday Igboho ṣe ẹni tá à ń fẹnu tẹ́ńbẹ́lú. Olóyè Sunday Igboho sì kí. Kódà ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan màá play evidence fún yín o, tí mo sọ pé olórí àwọn Miyetti Allah ó ti pàṣẹ. Kódà gan ìtó wà ní Sokoto ń bẹ̀ yẹn ó ti pàṣẹ. Ó ní kí gbogbo àwọn darandaran lásìkò yìí kó fi gbogbo South West sílẹ̀, kó máa lọ sí East, tàbí kó máa lọ sí North, tàbí kó máa ṣáà fáìn wé wọn ṣá, tàbí kó máa lọ Niger Republic, kí wọ́n sì kọ́ lọ jókòó ní Niger náà, káwọn fi fimú fílẹ̀ sí kó tó yẹ kó ṣe. Ṣé mi sọ fún yín? Mo ní olóyè Sunday Igboho kọjá wọ́n ní àwọn Fúlàní ti kẹ́rù, wọ́n ti sá lọ o. Báwo la ṣe mọ̀ pọ́ sá lọ? Fine. Mo sọ̀rọ̀ kan
program tí mo ṣe last ẹ lọ wò program tí mo ṣe last ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ lọ wò ẹ mọ̀ wípé ọmọdé ẹ mọ̀ kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. Lálákọ̀ọ́kọ́ bàbá mi wọ́n kí gbogbo àwọn olóyè lọ́gbọ́n everybody tó yẹ kó salute wọ́n ṣe everything. Àwọn ìlú ẹkùn special force tí wọ́n deploy sí Kwara ó kọjá bẹ́ẹ̀. Ìlú ẹkùn ò ṣe fi lájá lọ́wọ́. Ẹ jẹ́ ká gé ìlú ẹkùn wò ká wá fi lájá lọ́wọ́ bóyá ajá ẹ̀ máa dì mú láàyè. Ọmọ Yorùbá bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan kó tó wọnú igbó. Ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ yìí àwọn ọmọ àlè Yorùbá tó gbowó fún àtàwọn olórí burúkú influencer bloggers tó jẹ́ wípé tí Fúlàní ò bá ti fún wọn lówó tó bá ti gbàbọ̀dè fún wọn Yorùbá àwọn ò kì í lówó lọ́wọ́. Àsìkò tó bá gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá ló máa ń lówó lọ́wọ́. Wọ́n ra mọ́tò wọ́n á kọ́lé torí pé owó ẹ̀mí wọn làwọn Fúlàní yẹn máa ń san fún wọn. Tó bá dàbí irọ́ kí n sáré yà sí bíbà yìí. Ẹ wo ìgbà tó mú ọba kan sí ọba Ifẹ̀ ló dún àbọ̀bà ìlú kan ṣá ní Kwara yìí náà ni tó mú táwọn Fúlàní lọ jẹ ògbòlú ẹ̀hún. Nígbà tó wá fimú fílẹ̀ mi ní dárúkọ ẹnìkan ẹni tí o gbá mọ̀ nílẹ̀ Yorùbá ta nífẹ̀ẹ́ sí ni tí o gbá dẹ̀ gbà fún. Ẹni ẹ lọ bá wọn ní ẹni Fúlàní pa yín nílùú ṣó pọ́sibù kó má lọ́wọ́ lágbájá àti lágbájá báyìí àti ọba lọ́wọ́ ní. Ẹni tó sọ̀rọ̀ yìí ò fi gbẹnu sọ̀rọ̀ fún wọn àwọn mọ̀lúdẹ̀ yìí mobilize wọn lọ sọ́dọ̀ DSS ọlọ́pàá everybody wọn ní kó bá wọn invite ẹni báyìí wọn dẹ̀ mú báyìí ìgbà tó máa yẹ àkáǹtì bàbá wò a gbọ́ pé wọ́n bá close to 200 million tó bánú àkáǹtì wọn tó mí wọ́n ní wọ́n tún bá almost 80 million for cash nínú wọn wọ́n ṣe gbé yẹn wá fún wọn ni. Ìgbà tó dẹ̀ máa investigate sí gbogbo ẹ̀ wọ́n rí i pé wọ́n ti gbowó ẹ̀mí lọ́wọ́ àwọn Fúlàní. Ọ̀rọ̀ yóò sọ̀rọ̀ tó gbóná gbogbo náà láti máa ó possible pé kí gbogbo gan la mọ̀ ọ̀rọ̀ yìí. So bí mo ṣe ń sọ lọ àwọn Fúlàní tẹ̀ ń wò yẹn ń tí wọn ò tó lọ ń pera wọn ó ti pẹ́ tó lé Ìgbòho ti máa ń sọ pé ẹ má wọ̀ọ́yì ṣé Kwara State yẹn ohun tó bá dún mọ̀ọ́wú èyí la máa mọ̀ lẹ́nu ọ̀sán yìí sí alẹ́ sí òru sí ìdájí ọ̀la àmọ́ bí ọlágbára lóòótọ́ ẹ̀yin èèyàn wa àṣírí padà tú o. Bàbá tó sọ fún wa pé wọ́n ti sá lọ àtẹ̀wọ́kọ́ òpèrọ ló ń pa ó ní olóyè ìlú lòun o mo fọkọ̀ bù wọ́n láṣìírí pé reality làwọn ń sọ fún wa. Kódà lẹ́yìn tí bá fi evidence ti BHR hàn yìí màá tún play voice note kan táwọn ọmọ ìlú tó ṣe torí ó jẹ́ kó lè kí bàbá wọn lè sọ nígbò wọ́n yẹ kó mọ̀ wípé tẹ bá wá Kwara tẹ́ ẹ̀ dé àwọn bíi báyìí nígbà tẹ́ ẹ̀ ṣe kankan ni o. Bàbá yẹn ló wá sọ fún wa pé àwọn ibi tó dárúkọ nu ọ́díò yìí ibẹ̀ gangan ni káàmpù àwọn Fúlàní tẹ̀ tí wọ́n ń gbé tí wọ́n dẹ̀ yẹ ẹrù tí wọ́n bẹ̀rù tí wọ́n ṣe kankan bíi pé àwọn pound security máa ń ká àwọn ọmọ bẹ̀ wọ́n náà kọ́ wọ́n balẹ̀ débi wípé tó bá wà bẹ́ẹ̀ gan máa ń gbé ìbọn sínú ilé ni pé ìyẹn làwọn kan fi sọ pé ọ̀rọ̀ yẹn wà pọ̀lítíkà. Àṣé gbogbo àtáàkì tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá àṣenúgbò bàbá ńlá ni wọ́n ti orchestrate everything. Ìlú tó bá fẹ́ lọ attack inú bàbá ńlá ni wọ́n ti sọ àwọn tó bá fẹ́ wá attack bàbá ńlá ni wọ́n ti máa sọ allegedly wọ́n ní because inú gbó yẹn lọ́ fi ṣe bí headquarter gbogbo àwọn afẹ̀míṣòfò Boko Haram ni ISWAP ni Lakurawa ni Igba ni àwo ni wọ́n ní rọ́ ni gbogbo ẹ̀ pé àwọn the same people not lọ operate with different name. Nígbà tí mo gbọ́ ẹ̀ mo ní how can that be possible? But mo àwọn tí pé èyí tẹ̀ ń wà lórí afẹ́fẹ́ ẹ gbọ́n jù àwa lọ mo ṣe wò wípé ká tẹ́ndà ọ̀rọ̀ yìí kẹ́ bá mi wò ó statement mo sọ yẹn báwo lẹ ṣe rí sí
Now ká tiẹ̀ tí wá gbé ẹ náà sí ẹ̀gbẹ́ kan, ibi tí ó jẹ́ tí wọ́n máa ń fi ìkàlẹ̀ sí yẹn, ibi tí wọ́n máa ń fi ìkàlẹ̀ wọn sí yẹn, ibẹ̀ ni wọ́n kọ́kọ́ mú wa lọ. Wọ́n ní ṣé a rí ibi tá à ń wò lọ́ọ̀kán yìí, ta rí àwọn nǹkan kan bíi ewé tó kó jọ bí ilé tó ń gbé nìyẹn. Kódà underground tún wà ńbẹ̀ yẹn, tíṣẹ́ dẹ̀ ń lọ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ibi tí wọ́n máa ń jókòó sí nínú forest nígbà tí ìwẹ̀ ẹkùn máa débẹ̀, wọ́n ti fẹsẹ̀ fẹ́ o. Ibi tó jẹ́ pé wọ́n ní wọn bí Àmìdá kó wọbẹ̀. Wọ́n ní because tó bá ti wá operate níta, gbogbo eré tó bá ti lé wọn tó kù bóyá bí 5 minutes kán débẹ̀ yẹn, anybody tó bá ń lé wọn máa ń padà ni o. Àfẹn tó bá fẹ́ fikú ṣèfàjẹ́. Wọ́n ní kódà unconfirmed allegedly, wọ́n ní táwọn Nigerian security ọlọ́pàá nìkan tó bá ti ń lé wọn bọ̀, tó bá ti dé ibi táwọn ń sọ yìí, as in 5 minutes to ibi táwọn ń sọ yìí, wọ́n máa yí padà. It's either kán sọ fún yín pé ipò tó wà nínú mọ́tò yìí tó bá tẹ̀síwájú kò ní lè gbé àwọn padà sí ìgboro táwọn ti lè rí epo. Wọ́n á ṣàwárọ̀ kan, wọ́n á sọ, but ó yé àwọn tó yé pé wọn kì í kọjá ibẹ̀ yẹn débi tó máa débi tí wọ́n mú wọn lọ lánàá yìí. Wọ́n ní kò ṣẹlẹ̀ rí, just like ti Sàlíù náà ni. Ṣé ẹ mọ̀ pé Sàlíù, nígbà táwa ọmọ Yorùbá tá yarí pé a ò fẹ́ Sàlíù nílẹ̀ Yorùbá mọ́, pé bó ṣe bí àwọn èèyàn bọ́n ṣe sowọ́pọ̀ tó ń pa wá tó ń jí wa gbé kò tẹ́ wa lọ́rùn, tá a kọ́kọ́ lọ sunkún bá Mrs. Gani Adams tí wọ́n dá wa lóhùn tó jẹ́ ọ̀tọ̀ nìkan tó kọ́kọ́ gbé sí wa wájú, allegedly bá ṣe gbọ́ pọ̀ wú ló gbé síwájú. Now ṣèbí after gbà yẹn la ẹ̀ṣẹ̀ wa ẹnìkan ẹ̀ṣẹ̀ wa ta wá lólobó pé ẹ lọ bá Ìgbòho. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ní kẹ má lọ bẹ̀ o, apààyàn ni o, kíníkan kèdèkan ni o, igbá ni o. Àwọn tó wá mọ̀ wọ́n dáadáa wá ní irọ́ ló ń pa o, wọ́n kàn fi ń bá Ìgbòho lórúkọ jẹ́ ni o, propaganda lásán ni. Àsìkò yẹn ni àwọn àti Ṣèyí Mákindé ẹ̀ṣẹ̀ jọ ní kata kékeré kan tó bẹ̀rẹ̀ sí ní parọ́ mọ́ olóyè Sunday Ìgbòho káàkiri, tó ń blackmail wọn, tó ń ṣe oríṣiríṣi. Ṣùgbọ́n Ọlọ́run jù wọ́n lọ. Ọlọ́run pa gbogbo àwọn ẹni yẹn, Ọlọ́run pa wọ́n lẹ́nu mọ́ pátápátá. Ọmọ Yorùbá wọ́n ti sá lọ o. Àwọn bàbá wọn ti pàṣẹ, wọ́n dẹ̀ ti sá lọ. Tó bá ń rá wá ti dé Sókótó. Lẹ́nu ọ̀sán àná, less than 24 hours, peace was restored in the whole of Kwara State. Ẹ ká pàtẹ́wọ́ fún olóyè Sunday Igboho. Ká wá ṣe gbòòsà 9 fún olóyè Sunday Igboho, fún gómìnà Kwara, fún àwọn aráàlú tí wọ́n yarí tó ti pẹ́ tó ti ń pariwo kí Igboho gbà wọ́n ń pa wọ́n gbòmí náà, wọ́n ṣe wọ́n ṣà o, kí ni ọ̀gẹ̀dẹ̀ kan. Gbogbo alára àwọn fídíò àwọn ọmọ olórí burúkú Fúlàní yẹn kan tó ní tó bá bí Igboho dáa pé Igboho máa bọ̀ níbì kan Kwara, tí mo sọ fún yín pé káàtẹ̀ tó wá eléyìí, ẹ mọ ìgbà tá ti lọ́bọ̀ kọjá Kwara ni. Yeah, that is confidential for anybody, but eléyìí official operation tó fẹ́ wá ṣe níbẹ̀, ó nídìí kí àwọn alágbára ìlú yẹn kó fọwọ́ sí. Ọlọ́run dẹ̀ ṣe nígbà tí gómìnà Kwara Abdulrasaq Abdulrahman tá gbọ́ pé ọkọ̀ yarí, táwọn ọmọ Yorùbá pariwo síta, táwọn aráàlú pariwo síta, lẹ́sẹ̀kẹsẹ̀ order from presidency, gómìnà change ẹnu lẹ́sẹ̀kẹsẹ̀ ni o. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ pé gọ́fúnà Ṣèyí Mákindé náà yí ẹnu padà, lẹ́sẹ̀kẹsẹ̀ ló yí ẹnu padà o. Torí mọ ẹ wo ọmọ Yorùbá, ẹ ká fìyẹn sẹ́gbẹ́ kan. Bàbá wa olóyè Sunday Igboho sọ àwọn ọ̀rọ̀ kan, ìpele kejì rèé o. Wọ́n ní kókókó là ń rọ́fà adití, kádití lè gbọ́ wọ́n ṣe sọ lójú ọmọ ẹ̀, ẹ̀ṣẹ̀ yẹn lẹ́ni. Ìwọ tó bá mọ̀ pé agbódegba Fúlàní ni ẹ́, láti wákàtí ìlọ aṣàforíjì fún ẹ, má dánrú ẹ̀ wò mọ́. Ìwọ tó bá mọ̀ pé wọ́n ló ń supply wọn ní logistic, gbogbo tó ti ṣe sẹ́yìn àdáríjì ẹ̀, má dánrú ẹ̀ wò mọ́. Ìwọ tó bá yẹ pé ìwọ ló ń fún wọn ní information tàbí ìwọ ló ṣe wá tó ń ṣàwò, lọ jáwọ́ ńbẹ̀.
tó bá jáwọ́ bẹ́ẹ̀ wàá kan àbùkù. Alákọ̀ọ́kọ́ wọ́n ní kó bá gbogbo àwọn ọmọ wọn sọ̀rọ̀ kó má gbàbọ̀dé o, ẹni tó bá gbàbọ̀dé wọ́n máa treat ẹ̀ bí terrorist ni. Bàbá wa olóyè Sunday Igboho dẹ̀ sọ, wọ́n ní ẹ pe gbogbo àwọn ọmọ líle tẹ bá ní tó máa ń ṣe wọ́n káàkiri, wọ́n tó ń ṣe yẹn wọ́n gbé sílẹ̀ kó darapọ̀ mọ́ ìwẹ̀kùn. Jàgídíjàgan tó wà lára wọn ẹ̀yin ń pè ní jàgídíjàgan, bàbá ń pè ní moral, kó wá lọ fi face àwọn Fúlàní. Torí pé tá a bá wọnú forest Babalá tàbí tá a bá wọ anywhere, anybody ẹ̀yàkẹ́yà tá a bá rí tó gbébọn dání, pàápàá jùlọ bóyá AK-47, Mark 4, revolver, RPG, anti-aircraft, pistol, baygun, tó kì í ṣe vigilante, o kì í ṣe ìwẹ̀kùn, o kì í ṣe Àgbẹ̀kọ̀yà, o kì í ṣe hunter tíjọba fọwọ́ sí, tó dẹ̀ kì í ṣe ta ni wọ́n tún dárúkọ Kébé ló tún dárúkọ náà o, Sọ̀lúdẹ̀rọ̀ àti Susafe Corps tó wá gbébọn dání tó wà nínú forest, tó bá ti mú ẹ wọ́n máa clear ẹ ni. Olóyè Sunday Igboho wọn láwọn ò fọwọ́ sáwọn ṣíìtì kankan. Kí tó tẹ̀síwájú, evidence ti Miyetti Allah yẹn ẹ jẹ́ kí n sáré play ẹ̀ fún yín kó má dàbí pé mò ń fọpọlọ yín ṣeré. Now tí bá ti wá play eléyìí tán, ibi tá à ń lọ kọ́kọ́ rèé o, wọ́n kọ́ fẹ́ play evidence kẹ́ lè mọ̀ wípé ohun tí mò ń sọ fún yín nípa ọ̀rọ̀ pé àwọn bàbá wọn pàṣẹ mi ò parọ́. Ẹ máa gbọ́ o. A few days ago, Miyetti Allah gave an order to Fulani herdsmen in Southwest Forest, asking them that they should leave the forest as soon as possible because it is not safe anymore. I repeat, some few days ago, Miyetti Allah gave an order to Fulani herdsmen living in Southwest Forest, asking them that they should leave the forest as soon as possible because it is not safe anymore. They can move into the southeast or south-south. We have reports that some of them are already moving towards Cameroon because in southern Nigeria, the forests are no longer safe. If you notice, banditry has reduced. If you notice now, banditry has reduced. We have another report. Sunday Igboho officially launches the Iruekun Security Network in Gamos, Kwara State, declaring a full-scale reclaiming of displaced communities. Now, mind you, in the same Kwara State, many others have abandoned their palace. They ran away from their palace because of the insecurity. Now, Sunday Igboho has launched Iruekun in Kwara State. Initially, the governor, the politicians in Kwara never wanted Sunday Igboho to come in. But now it is victory for Yorubas and Yoruba communities in Kwara State that Sunday Igboho is launching full-scale reclaiming of displaced communities. Now, the solution to this Fulani menace, this Fulani terrorism, is non-kinetic measure. If you use the police, use the army, use what, they are already sabotaged. We need something that is non-kinetic. You see, when Sunday Igboho gave the Fulani community 2 hours to produce those that were kidnapped, within 3 hours, they brought them out. He threatened the Fulani community. That is the only way you can solve the issue of insecurity in Nigeria. It is unfortunate though that is the only way. We have been using police, using army, using special forces. At the end of the day, there's always a compromise or a sabotage. Yes. So Fulani have been asked, please leave southeast, southwest for them. You notice you don't hear about banditry or kidnapping in the south. It has cleared, as with you. State police is a game changer. Now, Yoruba communities have been protected. Yoruba communities
have to be protected. When you look at it, Yorubas in the past came out to tell President Bola Ahmed Tinubu, Yorubas in Kogi, Yorubas in Kwara, said that you should find a way of taking us away from this menace in the northern region. They wrote a letter to Tinubu. Now, I think this is the solution to the problem of insecurity. Sunday Igboho having access to those Yoruba communities and also sending away terrorists. Sending away the terrorists. You saw the Niger State governor, what he did to the Fulani. Everything, every hand is being pointed to Fulani militia. The people responsible for the displacement of communities in Kwara State, every hand is pointed to the Fulani. So as it is, a restructuring is coming that people don't really see. Yes. I'm telling you, we have police, we have army. Why use a Sunday Igboho? It tells you how complicated the issue of insecurity is. But we have no option than to use a Sunday Igboho. Sunday Igboho, his Iruekun, entered Oyo forest, and all of a sudden, Mietiala, they have two types of Mietiala. Mietiala counter holy, Mietiala the Makaban. They gave order. They told their people, because number one, they don't have somebody that can back them up again. I told you about political power. Ṣé gbọ́n kan tí bàbá yẹn sọ? Ó ní they can't do anything because they don't have backup again. Ìyẹn la fi ń sọ pé ọmọ Yorùbá ẹ má jẹ́ ká gọra wa. Tó bá ti fi lè mú wa tí Nàìjíríà ò tí ì pé a ò gbọdọ̀ jẹ́ kí wọ́n yọ bàbá Tinubu kúrò lórí ipò tó wà yẹn. Ó nídìí o, ó nídìí. Gbogbo bá ṣe ń wọnú gbó tá à ń ṣoríṣiríṣi iṣẹ́ rò pé tí pírẹ́sidẹ̀ntì mi bá débẹ̀, tí Àtíkù bá débẹ̀, tàbí tí Kwankwaso bá débẹ̀, tàbí Ganduje, tàbí anybody from the north, ṣe rò pé tó bá débẹ̀, ṣe rò pé wọ́n máa gbà wá ráàyè ni. Nígbà ayé Buhari mọ ìgbà tí Yorùbá nation kọ lẹ́tà sí, a kọ lẹ́tà ẹ̀mí wá fẹ́ bọ́, no response. Irú nǹkan tá a dẹ̀ ń ṣe yìí tí ìwé ẹkùn ṣe lọ́wọ́ báyìí tí ó bá ṣe ọba Tinubu ló wà lórí ipò, ẹ má jà tanra wa o, kò lè possible. Kódà ó jẹ́ Peter Obi ló wà bẹ́ẹ̀ kò ní gbà. Mo kàn ń rẹ́rìn sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́ ń waste time yín, tẹ́ ń sáré tẹ̀lé Peter Obi, ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ò mọ̀. Oh my goodness, ẹ ṣe kí ni ẹ ò mọ̀. Kẹjẹ kọ́wọ́ ẹ̀ tèkúdà tán, ẹ mọ̀ pé ẹrú Fúlàní ni. Ẹ mọ̀ pé ẹrú Fúlàní ni. Gbogbo tí Peter Obi bá jẹ́yàn dáadáa, gọ́vnà Ṣèyí Mákindé tọ́nà àwọn náà lọ fún president, táwọn náà bá jẹ́ èèyàn dáadáa, kí ló ná wọn? Kí ló ná wọn láti now ká tẹ̀sí fi ó gbé yẹn sẹ́gbẹ́ kan? Ẹ̀yin èèyàn wa, bàbá wa olóyè Sunday Adéníyì Adé ọmọ Ìgbòho Òòṣà, wọ́n sọ̀rọ̀ kan láìpẹ́ yìí. Wọ́n ní ká má tí dúpẹ́ lọ́wọ́ àwọn. Wọ́n ní ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ṣẹ̀dá tó lẹ̀mí àwọn, tó ń kó àwọn yọ lọ́jọ́ gbogbo, tó ń jẹ́ kí gbogbo ohun táwọn bá nawọ́ sí kó máa di báwọn ṣe fẹ́. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu, His Excellency, President of the Federal Republic of Nigeria. Wọ́n ní ká tún bá àwọn dúpẹ́ lọ́wọ́ Director of DSS, bàbá wa Àjàyí, Director of DSS. Wọ́n ní ká bá àwọn dúpẹ́ lọ́wọ́ Inspector General of Police, bàbá wa Túnjí Dìsù. Wọ́n ní ká bá àwọn dúpẹ́ lọ́wọ́ gómìnà Kwara pé because kò sí báwọn báyìí pariwo tó bá náà wọ́n fẹ́ wá nìyẹn. Bó ti jẹ́ pé Ọlọ́run padà jẹ́ kí somebody shout power, power, somebody shout power, power, somebody shout power, power. Yes. Now wọ́n ní ká wá bá àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo
ọmọ Yorùbá pátápátá tó wà nínú ẹkùn àtàwọn tó sì máa tàtún ẹ̀ tí pé a dúpẹ́ lọ́wọ́ wọn. Wọ́n ní ká dẹ̀ tún ẹ̀ṣẹ̀ wá lè dúpẹ́ lọ́wọ́ àwọn. Ká dẹ̀ tún bá wọn dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn local securities látòrí Àgbẹ̀kọ̀yà lórí Vigilante lórí So-Safe Corp. Wọ́n náwọn dúpẹ́ àwọn dúpẹ́ pẹ́ òkun, àwọn dúpẹ́ fún àṣeyọrí táwọn ṣe lórí ọ̀rọ̀ Ìlọrin yìí. Ọmọ Yorùbá, ṣẹ́yìn náà ti wá rí bí ilé ayé ṣe rí báyìí? Ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé restoring of peace Kwara kó lè yà bẹ́ẹ̀ yẹn? Ohun tèmi ń sọ fún yín nìyẹn pé ẹ má fi Ìgbòho anybody. Ìgbòho ń ṣe Ọlọ́run right, but ẹni Ṣàngó bá tojú ẹ̀ wọlẹ̀ kò lè bá wọn bọ́ bàkóso. Èmi mọ̀ pé ó lè Sunday Ìgbòho lè ṣe torí mo súnmọ́ wọn dáadáa, wọ́n lè ṣe. Òun lẹ ṣe rí tèmi ṣe ń pariwo tí mò ń bẹ̀rù yín pé ẹ má fi Ìgbòho lẹ̀ sórí ọwọ́ wọn. Bàbá ẹ má bàbá ìforí gbá yìí. Bàbá yóò ń jàjà ìbí o. Wọn kì í ṣe nǹkan tó yẹ. Ṣé mọ̀ pé lómi tó jẹ́ alágbára á kàn máa gùn gàràgàrà. Tó bá rí tèmi àti Chief Sunday Ìgbòho bá lọ, èmi ló máa wò pé mo jẹ́ Ìgbòho. Kayọ̀ bí ọkọlà or ẹni tí Kayọ̀ ṣẹ̀gbẹ́ kan is very very humble, intelligent and respectful character. Òun ló máa ń dúró àwa yìí. Tá bá rí àwọn tí wọ́n jẹ́ nǹkan kan tó ń pe àwọn kan tí wọ́n tó, pàápàá jùlọ tó ń wọ ẹnu sí orí Sunday Ìgbòho lára, inú máa ń bí àwa, àánú wa tó máa ń ṣe irú àwọn èèyàn bẹ́ẹ̀. Torí a mọ̀ wípé irú ẹkùn kò ṣe fi lájá lọ́wọ́. Ọmọ Yorùbá, kó tó di pé máa bọ́ sí ìpele kẹta, bó sì máa farabalẹ̀ jáde wá láti wá sọ̀rọ̀ lórí ẹ tí mo fẹ́ dárúkọ yìí. Ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin abiyamọ ayé, gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ bá mi rọ̀jò àdúrà ní bàbá wa yìí lórí. Bàbá wa Prince Adéyínká Gbajúmọ̀. Bàbá ẹ̀ dáa pọ̀. Bí bàbá wa Adéyínká Gbajúmọ̀ tó bá jẹ́ bó ṣe ń ṣe ní gbogbo àwọn àgbààgbà ilẹ̀, ẹni tí mò ń sọ ìwọ̀n sọmọdé o, more than 60 years. Tó bá jẹ́ kí bí bàbá wa yìí ṣe ń ṣe ní gbogbo ayé, ní gbogbo ọmọ Yorùbá, ní gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, kódà kó tiẹ̀ má jẹ́ gbogbo wa, kírú bàbá wa yìí tá bá nírú wọn kọ̀ọ̀kan ní each state, I swear down, ibi tí ilẹ̀ Yorùbá wà lé ní kọ́ la máa wà. Ayé ò ní le, gbogbo nǹkan máa dẹrùn. Kódà àti ẹni mọ̀ pé ó yẹ ká máa bára wa jà, àdẹ́ni nígbàgbọ́ nínú Ọlọ́run dáadáa. Bàbá wa yìí, mi ì tí sọ̀rọ̀ wọn, ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ wọn. Mi ì tí sọ̀rọ̀ tí wọ́n ṣe o, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Àwọn àti bàbá wa kan, bàbá wa Olúmẹ̀gbọ́n, àwọn ò tiẹ̀ fẹ́ kó dárúkọ àwọn. Gbogbo àwọn tí mò ń sọ yìí wọn ò ní ẹ̀kọ́ dárúkọ wọn, but mo wọ́n dárúkọ wọn for future and history purpose. Kò sígbà tí màá bá ń sunkún báyìí, àwọn tí mo dárúkọ yìí wọ́n á nu omi ojú mi. Ẹ gbọ́, wọ́n á nu omi ojú mi, wọ́n á fún mi ní confidence. Ẹ máa pé fídíò mi ṣe yàtọ̀ lénìí, bẹ́ẹ̀ ni mo ti lọ tún fóònù mi ṣe. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá wa Prince Adéyínká Gbajúmọ̀, torí pé kí ni wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ayé mi. Àwọn wọ́n wà nǹkan tó jẹ́ kí Masbi wó. Lẹ́yìn Ọlọ́run, àwọn tún ní Masbi tún ní. Ǹdẹ̀ tó dúpẹ́ lọ́wọ́ bàbá wa Alhaji Olúmẹ̀gbọ́n náà, mo dúpẹ́ lọ́wọ́ àwọn náà, mo dúpẹ́. Mi ò gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Gbajúmọ̀ kí n má dúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúmẹ̀gbọ́n náà. Ẹ ṣé, mo dúpẹ́. Mò ń padà bọ̀ wá sọ àwọn nǹkan tí wọ́n ṣe fún yín. These are the people tí ò jẹ́ ká gbàgbé ilẹ̀ Yorùbá. Ó fọlọ́run búra fún yín, gbogbo kọ́kọ́ lówó. Kò dẹ̀ ń ṣe gbogbo alámájáde physically tó máa ṣe kéré. Bí bàbá wa olóyè Sunday Ìgbòho ṣe ń jà táwọn ní field tí wọ́n ń lò, bẹ́ẹ̀ làwọn bàbá wa yìí náà ń jà pẹ̀lú ọgbọ́n ọnú. Mo ń padà bọ̀, mi ì fẹ́ jẹ́ kí fídíò yìí gùn jù. Ẹ̀yin olólùfẹ́ mi ti ní kí má máa jẹ́ kó máa kọjá 30-40 minutes, but this ó ti fẹ́ wọ 30 minutes báyìí.
so mo bẹ̀ wá pé kẹ́ má bínú fún àwítúnwí. Fẹ́yìn tẹ́ bá ń wà fúngbà àkọ́kọ́, ẹ subscribe, ẹ like, ẹ comment, ẹ tẹ notification button yín so that bí bá ṣe ń jù sílẹ̀ báyìí ẹ̀yin lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa rí. Mo dẹ̀ bẹ̀ gbogbo yín, ẹ má gbàgbé, lóòótọ́ mo ti tún fóònù mi ṣe nísìnyí, we still need a lot of things. Kẹ́ máa rí pé ẹ̀rí mi ní Kwara State. Lóòótọ́ wọ́n gbéṣẹ́ kan fún mi tó jẹ́ṣẹ́ ilẹ̀ Yorùbá náà ni, ṣùgbọ́n bí wọ́n gbéṣẹ́ yẹn náà fún mi, ó ṣeé ṣe kí n wà ńbẹ̀ kí n má sí ńbẹ̀. Lóòótọ́ mo múra láti wà ńbẹ̀, ṣùgbọ́n ó ṣeé ṣe kẹ́ má gbádùn mi dáadáa. Tẹ́ bá rántí dáadáa pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní àwọn ọmọ tó máa bá mi stream káàkiri tó jẹ́ pé any rally tí bá ń lọ báyìí ẹ rí àwọn boys mi ńbẹ̀. Kódà obìnrin wà nínú àwọn tí wọ́n jẹ́ crew mi. Níbi tá a bá dé lèní ó yẹ kí Masbi TV náà kó máa ní àwọn èèyàn on ground ó kéré jù 5 níbi tọ́lọ́run gbé wa dé lèní. Ó ṣètò gbéraga bó ṣe yẹ kó ṣe rí nìyẹn. But kò lè possible nígbà tí mi tí ní mọ́tò yìí jẹ́ nǹkan kan tó ń fìyà jẹ mí. Bàbá wa olóyè Sunny Igboho wọ́n fààyè gbà mí kí n máa wà nínú Helios, but àwọn tó ń bá mi iṣẹ́ bíi 5 mi ì tí lè kọ́ àwọn náà wọnú Helios. Ẹ support mi, má wò mí ràn, ojú ò ní tì wá o. Ẹni tọ́lọ́run bá bùkún kódà mi ì ní lọ ní kẹ́ fún mi lówó. Ẹni tó bá ní mọ́tò 3 mẹ́rin ẹ̀mí fẹ́ yọkan fi ṣe àánú fún mi. Bóyá máa fi iṣẹ́ tó ṣe gbọdọ̀ dúró, bóyá pé ẹni báyìí lọ bẹ́ ẹni báyìí á gbé mọ́tò yìí fún ẹ. Mo mọ̀ pé Ọlọ́run lè ṣe, kò sí ohun tọ́lọ́run ò lè ṣe. Mo dẹ̀ promise yín pé mi ì ní disappoint yín. Ẹ support mi, má wò mí ràn. Èmi fúnra mi náà kì í ṣọ̀lẹ, ṣùgbọ́n ọ̀nà pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Nǹkan tí mo dẹ̀ sọ yìí ó dandan ni nísìnyí. Ṣé ẹ mọ̀? So that àárín ilẹ̀ tí wọ́n máa gbé Instagram lọ́tọ̀, TikTok lọ́tọ̀, Twitter lọ́tọ̀, Facebook lọ́tọ̀, YouTube lọ́tọ̀. But gbogbo ẹ̀ ṣe dá ṣe kò ṣe ṣé èèyàn kan. Lóòótọ́ la lè sọ pé bí a ti bá lo StreamYard but ìyàtọ̀ wà bẹ́ẹ̀. Ẹ má jẹ́ ká tan ara wa. Ó better kó jẹ́ lọ́tọ̀ọ̀tọ̀. Á jẹ́ kí broadcasting yẹn kó smooth. Á dẹ̀ jẹ́ kí signal kó strong. Ẹ support mi, má wò mí ràn. Èmi náà need mọ́tò. Mi ì béèrè nǹkan tó tóbi rí lọ́wọ́ ẹ̀yin èèyàn wa. This is my first time tí mo ní kẹ́ support mi pẹ̀lú iṣẹ́ equipment. Wọ́n ní kẹ́ jọ kẹ́ support mi lórí ọ̀rọ̀ mọ́tò fún rally tá à ń lọ káàkiri. Ẹ lè máa gbádùn Masbi TV dáadáa bí ṣe ń gbádùn mi tẹ́lẹ̀. Tẹ́lẹ̀ a máa ń ṣàtà mọ́tò ni. Nísìnyí báyìí níbi tí nǹkan wọ́n ní Nàìjíríà ń ṣe, ṣé irú Kwara tó lọ yẹn, ṣé ẹ mọ̀ pé ọjọ́ méjì ní àná àtẹ̀yìn ni mi lè parọ́ fún yín. A lè ná nothing less than 1 million. Níbo ni owó yẹn wà báyìí? Kò sí owó bẹ́ẹ̀ lọ́wọ́ mi. Tí n bá tiẹ̀ nírú ẹ̀ báyìí, màá lọ sunkún báwọn tí mo mọ̀ tó ń ta mọ́tò kọ́ lù mí fún mi. Màá máa san iye báyìí lóṣooṣù. Mo lè ṣe but ọmọ Yorùbá ẹ ṣàánú mi. Tàbí ẹ̀yin tó bá dẹ̀ pé mọ́tò lẹ̀ ń tà, tẹ́ bá lè ràn mí lọ́wọ́ pẹ̀lú sọ́ díẹ̀díẹ̀, màá rà á. Mi ì dẹ̀ ní disappoint yín tí màá fi sanwó tán. Ọmọ Yorùbá Oòduà gbé wa kúrò ní ìgbé ọ̀dàlẹ̀ o. Èmi ọmọ yín Masbi TV, mo ti need mọ́tò tó àwọn crew mi. So that tẹ́ bá dẹ̀ wò dáadáa nísìnyí security ti pọ̀ mọ́ lẹ́rìí bàbá olóyè Sunny Igboho. Ọ̀pọ̀lọpọ̀ wọn ní mọ́tò. So ó pè káwọn wà ní Helios ju káwọn wà ní Helios lọ. Torí security ọwọ́ wọn lẹ́nu gbogbo wa wà. Tí wọ́n gbọ́dọ̀ wà ní front line. Kò lè jẹ́ pé nígbà táwọn media tá bá ti kó wa sí Helios kan, àwọn tó wá jẹ tó bá ṣẹ́ẹ̀tì kan tí wọ́n lè sáré rescue situation tó ẹ̀ṣọ́ á máa bọ̀ lẹ́yìn make sense. Ibi tí mo dẹ̀ délé ní iná kò tí pọ̀ jù tèmi náà bá ní mọ́tò tí mo lè lọ káàkiri. Mo lè rò pé ọmọ Yorùbá ẹ lè ṣe jù bẹ́ẹ̀ lọ fún mi. Mo mọ̀ nínú ẹ̀yin olólùfẹ́ mi tọkàntọkàn ẹnìkan wà nínú ilé kó lè gbìmọ̀ bí a máa bí mò ń lo mọ́tò kan tó mo sì lè tipẹ́tipẹ́. Bọ̀ wá nígbà tí service ẹ̀ ṣe máa ṣe ẹ̀ support mi. Kó jẹ́ mọ́tò tó lẹ́rìí ló kéré jù láti Ìbàdàn sí Èkìtì GoCom. Kó jẹ́ mọ́tò tó lẹ́mìí irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ bíi Sienna, bíi Monzu, Corolla kinní kan, àwọn mọ́tò tó ṣáà strong. Mi ì béèrè Mercedes Benz, mi ì béèrè Lexus 350. Kó
kò dẹ̀ sí tọ́lọ́run ò lè ṣe kan. Ọlọ́run lè ṣe ká tó rẹ́ni gbé bẹ́ẹ̀sì fún wa or Lexus, but èmi ò tiẹ̀ tí hide level yẹn for now. Ká kàn ṣáà máa rí nǹkan máa fi rinsẹ̀. I'm lacking behind. Ẹ ṣàánú mi, ẹ má wò mí níran. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má wò mí níran. Ẹ má jẹ́ kí iṣẹ́ tí mò ń ṣe dúró. Ẹ wò mí ṣe láàánú. Gbogbo àgbà kò lè gbọ́dọ̀ lẹ́wọ̀.